ilé bàbá mi ọ̀pọ̀ ibùgbé ló wà. Ilé bàbá mi jọjọ kọ́ ilé bàbá mi ọ̀pọ̀ ibùgbé ló wà. Ilé bàbá mi lókè láyọ̀ 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 láò wà níbẹ̀ láyọ̀ láyọ̀ láò wà níbẹ̀ o láyọ̀ láyọ̀ láò wà níbẹ̀. Ṣé wọn náà ti rẹ́dì? Jésù bọ̀ láìpẹ́. Ilé bàbá mi lókè. Jésù nìkan lọ́nà iye. Ṣé ti sọ fún ẹ? Ó ní kò sí ọ̀nà mìíràn sọ̀rọ̀ bàbá. Ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ó ní kò sẹ́ni tó lè wá sọ̀rọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ó ń gbọ́ mi, ó ń wò mí, ò ní Jésù. Jésù lè di anytime. Jẹ́ sọ fún ẹ, àwọn èèyàn ń kú lójoojúmọ́. Ṣé o ti múra láti pàdé ẹlẹ́dàá rẹ? Jésù nìkan ní ọ̀nà o. Gbogbo ọ̀nà tó kù ìṣìnà ni. Má jẹ́ kẹ́ni kìí tàn ẹ̀ jẹ́. Jésù tó bá fẹ́ dé ìjọba ọ̀run, Jésù nìkan ni. Tó bá ti gba Jésù bọ̀ àti wà tara ilé, ó lóun á gbà yín là. Bẹ́ẹ̀ ni, Jésù nìkan lọ́nà yìí o. Ọkàn mi sì kún fáyọ̀. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn o. Bàbá máa jẹ́ kẹsẹ̀ mi yẹ o. Ìwọ nìkan lọ́nà yìí o Jésù. Ọkàn mi sì kún fáyọ̀ o. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn o. Bàbá máa jẹ́ kẹsẹ̀ mi yẹ o. Mo ti mọ̀nà iye yìí ná, rárá kò ní padà. Jésù lọ́nà iye náà o, tó lọ sílé ògo. Àní mo ti mọ̀nà ìgbàlà yìí ná, rárá kò ní padà. Jésù lọ́nà iye náà o, tó lọ sílé ògo. Mú mi dúró. Ó ní ìbẹ̀rẹ̀ kan lóníṣàfẹ́ tó bá forí tì dópin. Ó ní kò sẹ́ni tó fi ọwọ́ lé ohun ìtìlẹ̀ tó bojú ẹ̀ tó yẹ fún ìjọba Ọlọ́run. Sọ pé Olúwa má jẹ́ bojú ẹ̀. Mú mi dúró dópin o. Jésù Olúwa mi. Mú mi dúró dópin o. Nígbà tó kù èmi nìkan tí kò sí alábàárò mọ́. Tí mo wò yíká tí ò sẹ́ni kankan. Jésù Olúwa mi. Mú mi dúró dópin o. Èmi á dúró ti Jésù nínú ìrìn àjò ayé mi. Sọ̀rọ̀ òun ló lè gbà mí, tó lè gbà ní, tó lè là ní. Sọ̀rọ̀ òun ló lè gbà mí, kẹsẹ̀ mi máa ṣe yẹ o. Ní dídúró èmi dúró, wọ́n dúró ti Olúwa. Ní dídúró èmi dúró, wọ́n rọ̀ mọ́ àgbélébù. Torí Jésù ló lè gbóhùn ẹ̀bẹ̀ mi, kọ́kàn mi kún fáyọ̀. Ọ̀rẹ́ mi dúró ti Jésù nínú ìrìn àjò ayé rẹ. Sọ̀rọ̀ òun ló lè gbà ọ́, tó lè gbà ní, tó lè là ní. Sọ̀rọ̀ òun ló lè gbà mí, kẹsẹ̀ mi máa ṣe yẹ o. Ẹ̀dá lè fomi jẹ́ fúrúgbìn. Ó ní bí ẹkún pẹ́ dalẹ́ kan, ayọ̀ ń bẹ̀ lówùrọ̀. Kí ló ń pa ẹlẹ́kún nomi díẹ̀ rẹ̀? Gbogbo ìṣòro tó wà nínú ayé mi àti ẹ̀ fúngbà díẹ̀ ni. Ó máa expire ǹjọ́ kan. Bẹ́ẹ̀ ni, tó bá lẹ̀ lówó lọ, ìjọba bá ti fàyè sílẹ̀ abọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn. Àbó mọ̀, ìṣẹ́gun ni tèmi àti ẹ̀. Bẹ́ẹ̀ ni, nínú Kristi àwa ju aṣẹ́gun lọ. Ẹ̀dá lè fomi jẹ́ fúrúgbìn. Kẹ́kùn sí pẹ́ dọjọ́ alẹ́. Dákun òru yóò kọjá, ilẹ̀ abọ́ sí kórè ayọ̀. Èyí lọ̀rọ̀ Ọlọ́run. Èmi á dúró ti Jésù nínú ìrìn àjò ayé mi. Ìwọ ńkọ́, kí ni ìpinnu ẹ? Sọ̀rọ̀ òun ló lè gbà mí, tó lè gbà ní, tó lè là ní. Sọ̀rọ̀ òun ló lè gbà mí, kẹsẹ̀ mi máa ṣe yẹ o. Àkótúnṣe ẹrú. Ó ní òun ti fún wa ní ìṣẹ́gun. Ó ní ọpẹ́ ni fún Ọlọ́run tó fún wa ní ìṣẹ́gun nípa Kristi. Àkótúnṣe ẹrú. Ṣé òun jìrà nínú ẹ̀ṣẹ̀ ni? Wá sọ́dọ̀ Jésù, á gbà ẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ti ní agbára, ó ní agbára láti borí ẹ̀ṣẹ̀, láti borí ayé. Inú Kristi ni ìṣẹ́gun wà. Inú Kristi ni ìyè wà. Inú Kristi ni ìbùkún wà, ní àlàáfíà wà. Ohun rere gbogbo tó ń fẹ́ inú Kristi ló wà. Àkótúnṣe ẹrú. Ó mú àdókò ìgbèkùn wá. Sọ̀wọ́dà láyọ̀ nínú ìparun ló ti wá wá ní. Ó mú wa padà wá ságbo. Àti rí ìgbàlà ọ̀fẹ́ nínú Jésù. Àwa tí iye tó bá dalẹ̀, ó tún dòru. Ọjọ́ tí Jésù bá dé o, a ó pàdé rẹ̀ láwọ̀sánmọ̀. A ó dẹni ìyà ikú lọ́dọ̀ rẹ̀ o.
èmi pẹ̀lú wọn ni yóò kọ ìwọ tó bá ní Jésù ò lè bá wa kọ orin ayọ̀ lọ́jọ́ náà èmi pẹ̀lú wọn ni o wọn ò lè gbé gòtì lọ síbẹ̀ gógúdà wọ bẹ̀ àwọn tó rédè òru tó mu ti para aṣẹ́wó wọ̀bì àwọ̀ burúkú àwọn alágbèrè kò sáyè fún wọn bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ò lè dúró níbẹ̀ bẹ́ẹ̀ ni èmi pẹ̀lú wọn ni yóò kọ orin ayọ̀ lọ́jọ́ náà orin ayọ̀ tí yóò bá ọgọ orin ayọ̀ tí rà padà o èmi pẹ̀lú wọn ni yóò kọ orin ayọ̀ lọ́jọ́ náà mo láyọ̀ pé mo jẹ́ ti Jésù pé mo jẹ́ ti Jésù pé mo jẹ́ ti Olúwa ayọ̀ tó wà ní Jésù kò ṣeé fẹnu sọ mo láyọ̀ pé mo jẹ́ ti Jésù pé mo jẹ́ ti Jésù pé mo jẹ́ ti Olúwa. Do you know there is another fellowship in heaven? I know there is another fellowship in... I said, do you know there is another fellowship in heaven? I know there is another fellowship in heaven. Oh, when the saints, go marching in, go marching in. When the saints go marching in, Lord, I want to be in that number. When the saints go marching in. Kàmíyẹ o wọn náà máa sọ bẹ́ẹ̀ kàmíyẹ olùgbàlà mú mi wọlé ògo gbogbo tó lè mú kí má mẹkẹ níjọba Olúwa gbà lọ́wọ́ mi sọ bẹ́ẹ̀ kàmíyẹ olùgbàlà o mú mi wọlé ògo nílé ológo ilé aláyọ̀ ibi tí ò sí ẹkún mọ́ kò sí òṣè níbẹ̀ rárá orí fọ́ mi kò sí níbẹ̀ ara ń ro mi kò sí níbẹ̀ ìfun ń dùn mí ẹ̀dọ̀ ń dùn mí kò sí níbẹ̀ kò síkú níbẹ̀ kò sí bànújẹ́ kàmíyẹ Olúwa kàmíyẹ olùgbàlà o fún mi délé ògo tirẹ̀ títí láìláà wá ṣe Olúwa wá ọ̀run òun àtọ̀kàn wá wípé ó wípé ó àmì bẹ́ẹ̀ ní ìkórè gbà tí a yé bàdùmọ́ni tó sì àkàn wá tirẹ̀ títí láìláà wá ṣe Olúwa wá ọ̀run. Ó ń gbọ́ mi òun wò mí wọ́n lọ́lọ́run mi sí ó ní kó fi ayé ẹ̀ fóun pátápátá kó yọwọ́ nínú ẹ̀ṣẹ̀ kó fi ayé ẹ̀ fún Jésù kó jáwọ́ nínú ìwà pálapàla kó bẹ̀rẹ̀ sí ní gbégbé ayé ìwà mímọ́ kó bẹ̀rẹ̀ sí ní gbégbé ayé àìlẹ́ṣẹ̀ tó pé Jésù ò ní pẹ́ dé mọ́ tó bá sì dé torí tèmi àti ẹ ló ṣe ń bọ̀ wá láti wá mú wa ó ní pé ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà nílé bàbá mi ó ní èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín mo tún máa padà wá tí n bá wà máa wá kó yín sọ́dọ̀ ara mi ibi tèmi wà kẹ́yìn náà kó lè wà níbẹ̀ pẹ̀lú Ọlọ́run máa ka èmi àti ẹyẹ a máa mí èkè ìdíjọba ọ̀run lórúkọ Jésù àmín.